Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa gbogbo ọmọ Yorùbá ọdẹ ọdún bí ṣe dáadáa lábálé mẹ́wàá ń ṣẹlẹ̀ ń júníyàn bẹ́ẹ̀ ni ẹnì kan ló mọ̀ lọ́wọ́ yìí àwọn ọmọ ìlú Ìsẹ́yìn wọ́n ti pariwo síta o eléyìí ó lágbára kí ló dé àwọn ọmọ ìlú Ìsẹ́yìn bá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí wọ́n ti ní pé kí ìjọba kí ó bá wọn gbé DPO tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fún wọn yìí kí wọ́n bá wọn gbé kúrò páwọn ò fẹ́ mọ́ kí nìdí kí ló ṣẹlẹ̀ DPO yìí òun ni wọ́n ń pè ní TSP Mutiu Ọ̀dọ̀fin gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ṣàlàyé ìròyìn yìí ó ṣẹ̀ṣẹ̀ ń dé sí ọ̀dọ̀ wa láìpẹ́ yìí and bó dẹ̀ ṣe ń lọ yìí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa ti gbọ́ ròyìn ṣùgbọ́n àwa náà a ní kí a jẹ́ káwọn èèyàn mọ̀ nítorí pé àwa nífẹ̀ẹ́ àwọn ọmọ ìlú eléyìí ó lágbára ní ìpínlẹ̀ Ọ̀yọ́ rèé o ní Ìsẹ́yìn àwọn ọmọ ìlú wọ́n jáde wọ́n ní ìjọba ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa DPO tẹ́ fún wa yìí ó fẹ́ gba ẹ̀mí wa DPO tuntun tẹ́ ṣẹ̀ṣẹ̀ gbé wá fún wa yìí kò jẹ́ ká nísinmi nígbà gbogbo àwọn dúkìá wa àti àwa fúnra wa tá a jẹ́ ọmọ ìlú nísinmi kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àwọn àlàyé náà ti ṣe lọ wọ́n ní ká bẹ̀rẹ̀ láti on the 15th of June 2026 pé àwọn ọmọ ìlú ní agbègbè Òdòmù ẹ̀yin tẹ́ bá wà ní ìlú Ìsẹ́yìn tẹ́ mọ̀ bẹ́yẹn dáadáa ẹ máa mọ agbègbè tó ń pè ní Ọ̀dọ̀mù wọ́n ní wọ́n mú àwọn afurasí kan àwọn agbésùmọ̀mí páwọn agbésùmọ̀mí tí wọ́n mú yìí ọkọ̀ Hilux òun ni wọ́n gbé ní àárín òru àwọn ọmọ ìlú bí a máa ní àwọn vigilante wọ́n mú wọn ṣùgbọ́n mẹ́wàá ṣẹlẹ̀ o lẹ́yìn tí wọ́n mú àwọn arábí wọ́n gbé wọn lọ sí àgọ́ ọlọ́pàá ìyẹn tí DPO yìí tó wà then lẹ́yìn tí wọ́n mú àwọn arábí gbogbo la mọ̀ nǹkan burúkú tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa yìí àwọn agbésùnmọ̀mí tí wọ́n ń pa àwọn èèyàn ní ìpakúpa wọ́n ní ẹrù tán bá lọ́wọ́ àwọn arábí ẹrù ìjọba ẹrù òfin ìjọba ó pọ̀ lọ́wọ́ wọn tí wọ́n rí mú lọ́wọ́ wọn wọ́n dẹ̀ mú wọn lọ sí àgọ́ ọlọ́pàá pé káwọn ọlọ́pàá kan ṣiṣẹ́ wọn bí iṣẹ́ lọ́ní lẹ́yìn tí wọ́n dé ọ̀dọ̀ DPO yìí àwọn ṣàrí wípé ọ̀sẹ̀ kínní lọ ọ̀sẹ̀ kejì lọ a máa gbọ́ kankan mọ́ àwọn ará ìlú ò gbọ́ kankan àwọn ọmọ ìlú kẹ̀dẹ̀rẹ̀ wọ́n ń retí pé ókè o kí ni ìdájọ́ tí wọ́n fẹ́ ṣe fún àwọn arábí ṣùgbọ́n lẹ́yìn tí àwọn ọmọ ìlú tán rí pé ó dàbí pé àwọn arábí yìí wọn ò máa fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí bí wọ́n ṣe bẹ̀rẹ̀ investigation wọn nìyẹn at the end of the day wọ́n á rí wípé DPO yìí ó ti rìlíìsì àwọn agbésùnmọ̀mí yìí tí àwọn ọmọ ìlú mú ó rìlíìsì wọn ó gba 4 million naira lọ́wọ́ wọn ó dẹ̀ fi wọ́n lẹ̀ kán máa bá tiwọn lọ now àwọn ọmọ ìlú gbogbo wọn pariwo síta pé kò gbọ́dọ̀ má ṣẹlẹ̀ of which wọ́n ní before ọjọ́ yìí kó tó di ọjọ́ tá à ń sọ̀rọ̀ yìí pé àwọn ìwàkiwà bíi ká rọ́pù àwọn èèyàn ká fi tipá gba owó lọ́wọ́ àwọn èèyàn ká fi ọgbọgbọ́n gba owó lọ́wọ́ àwọn èèyàn póun àtàwọn bọ́ìsì bí wọ́n ṣe ń ṣe ní ìlú Ìsẹ́yìn nìyẹn o láti ìgbà tán ti mú DPO yìí wá pé ìdúró sí ìbẹ̀rẹ̀ òsì páwọn ọmọ ìlú wọn ò gbádùn ara wọn wọ́n ní bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ló ṣe máa arrest àwọn ọlọ́kadà tó bá ti rí àwọn ọlọ́kadà báyìí wọn àtàwọn bọ́ìsì wọ́n ṣáà máa wá ọ̀nà láti arrest wọn wọ́n á dẹ̀ máa gba bíi 50,000 lọ́wọ́ wọn kán tó release wọn then wọ́n tún jẹ́ ká mọ̀ wípé gbogbo àwọn ọmọ iléèwé àwọn ọmọ LAUTECH ní ìlú yẹn
gbogbo wọn ni wọ́n máa ń mú pé àgàgà tó bá ti rí pé ẹ múra dáadáa, ó múra dáadáa pé ìmúra eléyìí pé the next thing wọ́n máa wò ẹ́ pé yahoo yahoo ló ń ṣe. Eléyìí wá jẹ́ rántí gbogbo àsìkò EndSARS tá à ń pariwo. Ìyẹn ni wípé àwọn ará bí wọ́n tún ti bẹ̀rẹ̀ àwọn nǹkan bíi EndSARS ní ìlú Ìsẹ́yìn nìyẹn o. Gẹ́gẹ́ bí àwọn àlàyé tí a gbọ́, wọ́n ní pé DPO yìí ó máa ní kán lọ máa mú àwọn ọmọléèwé, àwọn tó bá múra dáadáa, at the end of the day tó bá tẹ bí 100,000 50,000 kò ní fi wọ́n lẹ̀. Pé nǹkan tó ń ṣe nìyẹn, pé látìgbà tí DPO yìí tí wọ́n ti mú wá sí ìlú Ìsẹ́yìn, àtìgbà yẹn ni gbogbo dúkìá àti àwọn fúnra àwọn ò ní sinmi. Ìdí rèé tí wọ́n fi ń pariwo pé ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá wa lé DPO yìí kúrò, a fẹ́ mọ́, ẹ wá mú kúrò ní ìlú Ìsẹ́yìn. Ọ̀rọ̀ rèé o. Gẹ́gẹ́ bí àwọn àlàyé náà ti ṣe lọ, wọ́n ní pé ọba Asẹ́yìn ti ìlú Ìsẹ́yìn, òun gan ó mọ̀ nípa gbogbo ọ̀rọ̀ yìí o. Òun gan pẹ̀lú àwọn tán ní kí wọ́n polongo, kí wọ́n pariwo DPO yìí síta, nítorí wípé ọ̀rọ̀ ẹ̀ ó ti sú àwọn èèyàn, ó ti sú gbogbo àwọn ọmọ ìlú Ìsẹ́yìn, pé lẹ́yìn tí ó fi gbogbo àwọn ọ̀bàyéjẹ́ sílẹ̀, pé bóyá ń ṣe nìyẹn o, pé lọ́wọ́ yìí pé nǹkan tí wọ́n tún gbọ́ ni wípé DPO yìí ó ní shrine tóun fúnra ẹ̀ tó ń lò, tó ti máa ń ṣe àwọn oògùn, pó lóògùn, ó ní gbogbo ẹ̀ lọ́wọ́. Àwọn ọmọ ìlú wọ́n fi ń yé wípé gbogbo àwọn oògùn tó bá wà lọ́wọ́ ẹ̀ pé ara ẹ̀ ló fi máa ṣe. Àrígiṣẹ́gi lọ̀rọ̀ ẹ̀. Gẹ́gẹ́ bí àwọn ọmọ ìlú ti ṣe pariwo síta, òun náà ni mo ní pé okay o, ẹ jẹ́ káwọn èèyàn mi kí wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú Ìsẹ́yìn. Ìwọ tó bá jẹ́ ọmọ ìlú Ìsẹ́yìn tó ń gbọ́ bó ṣe ń lọ, send comment ẹ káwọn èèyàn lè mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tòótọ́ ni o. Nítorí pé àwọn ọmọ ìlú yẹn wọn ò gbádùn ara wọn. Kẹ́dẹ̀ make sure pé ẹ bá wa share kó dé gbogbo àwọn ọmọ ìlú Ìsẹ́yìn, àti ìwọ tó bá yẹ pé o lọ́rẹ̀ẹ́ níbẹ̀, send ẹ̀ káàkiri kí àwọn ìjọba kí wọ́n lè mọ ohun tó ń lọ, because irú àwọn nǹkan báyìí òun ló máa ń fà á tí àwọn agbésùnmọ̀mí tí wọ́n fi máa wọlé sí ìlú. Irú àwọn DPO báyìí àwọn ló máa ń bá àwọn agbésùnmọ̀mí ṣiṣẹ́. Tó bá ti rí owó kékeré, wọ́n máa fún wọn ní àyè láti máa operate. At the end of the day, ìdúró ò ní sí fún àwọn ọmọ ènìyàn, ìbẹ̀rù ò ní sí fún wọn. Irú àwọn èèyàn báyìí àwa ò fẹ́ wọn ní orílẹ̀-èdè wa, pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ kí gbogbo àwọn nǹkan tá a sọ yìí, ẹ jẹ́ kó lọ, kó go viral, ẹ share kó kan everybody, because bó ṣe ń lọ yìí, ó lè save ẹ̀mí àwọn èèyàn pẹ̀lú tá a bá share irú nǹkan báyìí tó bá lọ káàkiri. Gẹ́gẹ́ bí àwọn ìròyìn ti ṣe lọ, òun ni mo ti ní kí n ṣàlàyé fún yín o. Ní ìlú Ìsẹ́yìn, DPO tó wà ńbẹ̀, ọ̀rọ̀ ẹ̀ ni wọ́n ń sọ wípé ó ń fi ayé sú àwọn ọmọ ìlú. Ó dẹ̀ encourage àwọn agbésùnmọ̀mí láti máa wọlé, láti máa ṣiṣẹ́ láabi. Lẹ́yìn tí àwọn ọmọ ìlú tí wọ́n mú àwọn ọ̀bàyéjẹ́ yìí tí wọ́n gbé sí ìǹkíẹ̀ wọn, at the end of the day ó gba 4 million naira lọ́wọ́ wọn, ó dẹ̀ fi wọ́n lẹ̀ kán máa bá tiwọn lọ. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ kí n gbọ́ comment yín lórí comment section. Ẹ má dẹ̀ gbàgbé láti tẹ̀lé Pilado World fún ìtúpalẹ̀ mìíràn. Ó tún dọjọ́ mi o, ọjọ́ rẹ̀ ó dàbọ̀.